fídíò tí mo post lánàá nípa Laji Abbas tí mo post, ẹnìkan wá kọ́mẹ́ǹtì sí, ó sọ̀rọ̀ nípa Kaba. Ṣé ní mo fẹ́ jẹ́kọ́jẹ́kẹ́ nìyẹn, mo ṣe rí Kaba àti Àkókó, wọn ò sí lábẹ́ Ọ̀yọ́ empire, a sí lábẹ́ Ọ̀yọ́ empire tó ló dárúkọ Àkókó ń bẹ̀. Àkókó lèmi, Kaba, Èkìtì, Oǹdó, ẹ lọ wo ìṣe wa, ẹ rí pé ó yàtọ̀ síra. A kì í tọ́ èèyàn ṣùgbọ́n kọ́ má tọ́ wa, tọ́ má ti tọ́ wa. Ẹ dẹ̀ lọ gbogbo ọba wa pátá, kò sẹ́ni tí ò gbà wípé Ilé Ifẹ̀ làwọn ti wá. Ẹ lọ wò wọ́n, tẹ bá dé Kaba, Ìkàbá sọ fún pé Ilé Ifẹ̀ lórísun wọn. Àwọn ọba Oǹdó pátá, ẹ lọ wo traces wọn, orísun wọn Ilé Ifẹ̀ ni. Kò sí bí wọ́n ṣe pìtàn yẹn tí ò ní lọ́mọ Ilé Ifẹ̀. Ok, ṣé àwọn ọba tó ń dé, ẹ lọ majority ọba l'Ondo state, ẹ lọ wo adé orí wọn, adé Ṣẹ̀ṣẹ̀ Ẹfun ló wà lórí wọn. Àwọn òta ló sì ládé Ṣẹ̀ṣẹ̀ Ẹfun, ìran Bàtálá ni. Oyè nísìn, ẹni tí ò bá dé adé kíní, adé májẹsọ, tó máa fi ẹyọ owó tó máa fi ẹ̀hẹ́, ó ti yẹ yín bẹ́yẹn. Torí adé yẹn ló wà lórí Ọwálé nílùú Ìkàrẹ́, adé yẹn lọ Wálé ń lò. Ẹni tí ò bá lò wá lo adé Ṣẹ̀ṣẹ̀ Ẹfun. Oyè yín nísìn, so ìyẹn ti fi hàn wípé ọmọ Bàtálá òun lélẹ́yìí, because Ọbàtálá ló nílẹ̀ tó pọ̀ jù, Ọbàtálá sì lọ́mọ tó pọ̀. Oyè, Ọbàtálá ní ọmọ tó pọ̀, ó sì nílẹ̀. Now, ṣé wá rí Èkìtì, ilé òòṣà ni, Èwí Adó, ọmọ Ọ̀rúnmìlà, Ọlọ́wọ̀, ọmọ Ọ̀rúnmìlà. So báwo la ṣe wá, báwo ló ṣe jẹ́ pé Ọ̀yọ́ ló wá ṣe kíní wa? Ọlọ́bà of Ọbaland, ara àwọn ìlú tá a tẹ̀jó nígbà Ifẹ̀ Oòdáyé ni. Ìdànrè, Ọlọ́fin Àrèmítán, òun ló tẹ̀bẹ̀, which is àbúrò Odùduwà yẹlẹ, Odùduwà ti Lérè Ọlá ni o, kì í ṣe Odùduwà Irúnmọlẹ̀ o. Òun ló lọ tẹ̀bẹ̀ dó. Ọwá of Ìdànrè, Déjì of Àkúrẹ́, àwọn náà. So with all this, we are not under Ọ̀yọ́ empire. Ìgbà tí Ọ̀rànmíyàn, tí Ilé Ifẹ̀ rán Ọ̀rànmíyàn lọ sí Benin láti lọ ṣe aṣojú wọn, láti lọ dá Ọlá Ifẹ̀ padà. Ṣé mo ipá àti ìtẹ̀ ìlú Ọ̀yọ́ tó ń gbà yẹn? Mo fẹ́ kẹ́ ronú sí dáadáa o. Mo máa ń fẹ́ kọ́rọ̀ mi yé èèyàn dáadáa. Láìsà tọ́rọ̀ mi fi máa ń pọ̀. Àti ìtẹ̀ ìlú Ọ̀yọ́ dó nígbà yẹn. Ìgbà tí Ọ̀rànmíyàn sì ń lọ, Ọ̀wọ̀ ló gbà lọ sí Ifọ̀n Òmìmà, ó gbabẹ̀ kọjá, ìyẹn ìlú Ọ̀làndù Ọ̀wọ̀. Gbàwọ ọ̀hún yẹn ló gbà nígbà yẹn tó lọ. Gbogbo ìlú wọn náà sì ti tẹ̀dó nígbà yẹn. So báwo la ṣe wà lábẹ́ Ọ̀yọ́? Ẹ dákun. Ọlọ́fin Àrèmítán náà nígbà tóun náà fẹ́ lọ bá àwọn Bàrùbájà ní area Ìdúwà ní lọ́hùn, Ọlọ́fin gba Àkókó kọjá. Ó yẹ yín nísìn. So báwo lẹ ṣe wá ń sọ wípé a wà ní abẹ́ Ọ̀yọ́ empire? Ìlú wa ti tẹ̀dó kí wọ́n tó tẹ ìlú Ọ̀yọ́ fún ara rẹ̀ dó. A ti wà established kan tó tẹ. Láìsí àtẹ́fì ní pé most of nǹkan tó wọ́n ṣe lókè ń bẹ̀ yẹn, a kì í bá wọn dá sí, because a kì í ṣẹgbẹ́ ìpọ̀nrípọ̀n gbá wọn. A kì í bá wọn dá sí. Rotational ló dé tó jẹ́ kí àwa kún wọn pa wá tì. Because gbogbo nǹkan kọ́ là ń dá sí. Ẹ lọ wo history Oǹdó àti Èkìtì, ilé òòṣà ni. Kò sí òòṣà tẹ́ ń bá ń wá ọmọ òòṣà, kò sí òòṣà tẹ́ ń bá tẹ́rì níbi méjèèjì yẹn. Ilé òòṣà pọ́nbélé ni. Even bàbá Ọ̀ọ̀ni, màá fi wákàtí fi rọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń bá bàbá Ọ̀ọ̀ni, tó màá wá ọ̀nà kan. Ìrè Èkìtì yẹn, bàbá Ọ̀ọ̀ni gbọ́dọ̀ wá nǹkan kan ṣe sí Ìrè Èkìtì láti develop kíbẹ̀ yẹn di tourist center. Nǹkan agbára wà ń bẹ̀ yẹn. Ìjẹ̀lú Èkìtì nǹkan kan wọ̀nyẹn, nǹkan agbára ń bẹ nílùú Èkìtì. Ó yẹ nísìn, bí òun ṣọmọ Èkìtì, bọ́ òótọ́ òní ká má sọ òun. Ẹ wá jẹ́ ká lọ sí ìlú Oǹdó, ẹ lọ wo Òkè Ìdànrè. Ta ló ti dé Òkè Ìdànrè rí? Tẹ́ bá ti débẹ̀, ẹ mọ̀ wípé nǹkan ìṣẹ̀ǹbáyé wà. Ìdànrè nìkan mo rí credit, wọn ò gbà kó òyìnbó gbé nǹkan ìṣẹ̀ǹbáyé wọn, mo credit wọn. In fact, mo really credit wọn. Kò síbi tí àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ò sí. Ẹ lọ sí ìlú Àkókó, àwọn orí òkè wọ̀nyẹn. Ẹ wo, tẹ́ bá gbọ́ pé káwọn church CAC tó ń gun orí òkè lónìí, àwọn kọ́ ló lórí òkè o. Ọ̀rúnmìlà ló lórí òkè o. Àwọn àti Ọbàtálá àti Òrànfẹ̀. Tẹ́ bá gbọ́ Òrànfẹ̀, àwọn ló lórí òkè o. Tẹ́ bá orí òkè Ọ̀rà, bàbá orí òkè ni bàbá máa ń wà, Ọ̀rà, because wọn ò lè gbé, even àwọn irúnmọlẹ̀ bíi tiwọn gan, àti because gbogbo ara bàbá iná ni. Orí òkè ni bàbá máa ń wà, àwọn tó ní orí òkè nìyẹn. Because orí òkè làwọn irúnmọlẹ̀ wa kọ́kọ́ wà, orí kó wọ́n sọ̀kalẹ̀. So we are the owner of orí òkè. Tẹ́ni Babalọ́lá kan ṣe kìnnìkan, agbára tó wà lórí òkè yẹn ni bàbá lọ́gbà tó fi ṣiṣẹ́. Nígbà tá àkọ́bí ara sí nǹkan tiwa. Ṣùgbọ́n ní ìsinyìí o, àwa ọ̀dọ́ àti dé láti hijack àwọn kan wa padà. So a fìgbà àkọ́kọ́ sí lábẹ́ Ọ̀yọ́ empire.
rárá. Ìgbà tí Ọ̀yọ́ fẹ́ gbémú sí wa, ẹ rí pé a rìpẹ́ẹ̀lì ẹ̀ padà fún wọn, a dá padà fún wọn. Mind you, Ọ̀yọ́ fúnra ara wọn nígbà Ọ̀yọ́ ilé tógun ti jà wọ́n tí wọ́n ti sọ adé, even though Ṣàngó tọ́yọ́ ń pariwo léde sẹ́mi kó wọ́n tọmọ́ Ṣàngó, Ọ̀yọ́ fìgbà kọ̀ọ̀kan tọmọ́ Ṣàngó. Ìyá Àjàká, oyè yìí nìsín, ìyá ẹ̀ ní inú pé lọ́hùn sẹ́mi pé ìyàwó tí Ọ̀rànmíyàn tó fẹ́, bàbá ẹ̀ òun ni ọmọ Núpé, òun ni ọba Núpé nígbà yẹn. Ìlà Ilé Ifẹ̀ náà ní bọ̀ Ṣàngó ní kíní tiwọn, láìní Ṣàngó ni. Adé wọn òun ni ìyá ìyàwó gbà tó gbé fún Aláàfin Ṣàngó ńgbà yẹn, Ọlọ́yọ̀ nígbà yẹn, because it's not Aláàfin tí wọ́n gbé fún. Àti ìgbà yẹn làwọn náà ti ń pariwo pé Ṣàngó ni wọ́n. Ọmọ Ògún Ọ̀rànmíyàn, which is Jẹ̀gbẹ́ Ọdẹ́dẹ́, òun ni orúkọ rẹ̀, alias name ẹ̀ ní Ọ̀rànmíyàn, Jẹ̀gbẹ́ Ọdẹ́dẹ́ òun lórúkọ rẹ̀. Ògún ló bí, Ìṣògún sì ní kíní nílé Ifẹ̀, òun ni bàbá wọn, Ògún ló bí. But Palace ló gbé dàgbà, òun ni wọ́n fi ń claim wípé ọmọ Odùduwà ni wọ́n. Palace ló gbé dàgbà. History wọn òun ló mú ọdún ọlọ́jọ́ jáde. Láìsẹ̀ pé ọdún ọlọ́jọ́ yẹn, Aláàfin kò yẹ kó máa padà jẹ́, gbogbo àwọn ìran Ògún pátápátá ló yẹ kó máa present níbẹ̀. Ṣùgbọ́n ọ̀tẹ̀ ò ní jẹ́ kó lè present níbẹ̀. Because tẹ́ bá lọ wọlé ọjọ́ yẹn rí pé Ṣògún yẹn ló máa ṣíwájú, Ọọ̀ni á wà lẹ́yìn. Wọ́n wá mú idà, wọ́n fi cross ara wọn, ó ní ìtumọ̀. Ìgbà tí ìjà parí láàrin wọn ni. Ó yé yín báyìí. So gbogbo wọn wọ̀nyí wọ́n gbàgbé orísun wọn ni o. Tán wá ní wọ́n ṣọdún Ṣàngó báyìí. Ògún tó jẹ́ bàbá wọn tó jẹ́ lineage wọn ò ṣọdún ẹ̀ o. Wọn ò ṣọdún ẹ̀. Ìgbà tí Ọ̀rànmíyàn, because tẹ́lẹ̀ nígbà tó Ọ̀yọ́ ilé yẹn is Ẹ̀yọ́, Àjòrí ni kì í ṣe Ọ̀yọ́. Ọlọ́yọ̀ sì ni wọ́n jẹ́, kò sí nǹkan tó jẹ́ Aláàfin. Because the first Aláàfin is Aláàfin Àtìbà, ó ní the first Aláàfin. So ẹ rí pé story Ọ̀yọ́ kò pẹ́ rárá àtọ̀. Ẹ lọ gbogbo àwọn Ọ̀yọ́ láwọn jagun, ẹ bá mi béèrè pé most of àwọn jagunjagun wa mélòó ni wọ́n tó jẹ́ ọmọ Ọ̀yọ́. Ìbàdàn ni most of wọn. Because tán bá ní pé ká máa sọ̀rọ̀, but nǹkan tèmi kàn wá láti wá sọ ni wípé sí lábẹ́ Ọ̀yọ́ empire. Ẹ jẹ́ bá mi lọ subscribe sórí YouTube mi, Ayékòótọ́ TV show, òun náà ni lórí YouTube, Ayékòótọ́ TV show. Ẹ máa fi TV, ẹ wá fi show sí, ẹ máa fi sí. Ó yé yín bẹ́yẹn, so ẹ ti rí mi ń bẹ̀. Then ó pàtàkì ẹ orí TikTok mi, ẹ lọ bá mi ẹ lọ follow mi níbẹ̀ lórí TikTok. Torí àwọn ìtàn tá a bá ń sọ, gbà míì wà Facebook ò ní fẹ́ gbà míì wà orí YouTube la fẹ́ post ẹ̀ sí, because àwọn kọ̀ọ̀kan wà videos kan wà tá a fẹ́ gbé jáde tí ẹ pé YouTube Facebook ò ní fẹ́ gbà. So ẹ lọ bá wa lọ follow wa lórí TikTok, Ayékòótọ́ HRM rather HRM Ọba Ayékòótọ́ TV show, òun náà mo kọ sójú screen yẹn. So ẹ lọ follow mi lórí TikTok mi, ó ṣe pàtàkì. So Olódùmarè á ràn wá lọ́wọ́. So ẹ̀yin tẹ́ bá dẹ̀ wà ní London lọ́hùn, so tí ẹ bá ń wá, ẹ̀yin tẹ́ wà ní London, so tí ẹ bá ń wá àwọn ọṣẹ, àwọn àwúre nǹkan kan báwọn, so àwọn ọṣẹ àtúndè, àwọn ọṣẹ nǹkan kan tẹ́ bá fẹ́ rà, àwọn kan ìṣẹ̀ǹbáyé wa, àwọn kan tradomedical something tẹ́ bá fẹ́ rà, so ẹ kàn sí, ẹ pe nọ́mbà tí mo gbé sójú screen, ẹ pe nọ́mbà yẹn, wọ́n máa dá yín lóhùn. Nǹkan tó sì ń tà olówó péréte ni, àwọn àgbòjẹ̀dí, manpower, ọ̀pá ẹ̀yìn kankan wọ̀nyẹn, so ẹ kàn sí wọn. So àwọn kan tó ń tà kò ní chemical rárá, pure àwọn kan ìbílẹ̀ wa ni. So ẹ rí ní ọ̀dọ̀ wọn, nọ́mbà tí mo gbé síbẹ̀ yìí òun ni wọ́n máa tà fún yín. So Olódùmarè á ràn wá lọ́wọ́ o. Ẹ jẹ́ kí ẹ̀yin ọ̀dọ́ ẹ jáde, ẹ jẹ́ ká lọ massage ìtàn ilẹ̀ wa, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Olódùmarè á ràn wá lọ́wọ́. Mo yìí ń bọ̀, mo ṣe reverse nǹkan kan lọ́wọ́, máa gbé jáde láìpẹ́, mo ń bọ̀, ẹ ṣeun o.